Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Olúwabùkọ́lá Akoko ẹran sí ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò sí Mìmí lénìí. Lórí ètò Kò sí Mìmí lénìí, ẹ dijú kẹjẹ́ kí a gba àdúrà. Ayọ̀rẹ́ nínú àwọn ọ̀run, adúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ ńláńlá tí ẹ fi dá wa sí. Adúpẹ́ òjò ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n ẹ fi àánú mú wa wà láàyè, mú wa wà láàyè. Ala ògbólógbò oṣù mẹ́ta ọjà òní forúkọ yín. Ètò náà tí a gbọ́ lẹ́ni ló bá ti ń gbé tí ọ̀tún wa wọlé, má jẹ́ kó bá tó sì wá jáde, jẹ́ kó ti ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe dùn sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbọ́dọ̀ lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò lénìí? A fẹ́ gbé yẹ̀wò àkòrí tí à ń pè ní ọ̀dá. Ọ̀dá. Kí ni ohun tí ń jẹ́ ọ̀dá? Ọ̀dá jẹ́ ohun tí ó burú jáì, tó jẹ́ wípé nígbà tí èèyàn bá ń la àkókò ọ̀dá kọjá, níṣe ni á dàbí wípé gbogbo ayé yìí ni ó kọ ẹ̀yìn sírú onítọ̀hún. Á dàbí pé gbogbo ayé yìí ni ó kọ ẹ̀yìn sírú onítọ̀hún. Ẹ jẹ́ ká mú ẹsẹ̀ Bíbélì kíkà wá nínú ìwé Jóòbù orí ìkíní ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 22 tí ó kà báyìí pé nígbà náà ni Jóòbù dìde, ó sì fa aṣọ ìgúnwà rẹ̀ ya, ó sì fárí rẹ̀, ó wólẹ̀, ó sì gbàdúrà wípé ní ìhòhò ni mo ti inú ìyá mi jáde, ní ìhòhò ni èmi ò sì tún padà lọ síbẹ̀. Olúwa fi fún ni, Olúwa sì gbà lọ. Ìbùkún ni orúkọ Olúwa. Nínú gbogbo èyí, Jóòbù kò ṣẹ̀, bẹ́ẹ̀ ni kò sì fi wèrè pè Ọlọ́run. Nígbà tí Jóòbù ń la àkókò ọ̀dá tirẹ̀ kọjá nìyẹn. Nígbà tó ń la àkókò ọ̀dá tirẹ̀ kọjá, tí gbogbo ohun tí Jóòbù ní tó ṣègbé, àwọn ọmọ tí gbogbo wọn kú lọ́jọ́ kan náà. Ẹ rí pé àkókò ọ̀dá yẹn ó jẹ́ àkókò tí ó lágbára. Bẹ́ẹ̀ náà ni ènìyàn kọ̀ọ̀kan ní àkókò ọ̀dá tirẹ̀. Àkókò ọ̀dá, ìgbà mìíràn àkókò ọ̀dá owó, tó jẹ́ wípé wàá wo ọwọ́ ẹ̀ báyìí, ò kò sí kankan, ò ní owó kankan lọ́wọ́. Àkókò ọ̀dá owó nìyẹn. Àkókò ọ̀dá ọmọ. Àkókò ọ̀dá ọmọ ni ó dá bàbá Abraham àti ìyá Sarah, tó jẹ́ wípé ògbólógbò ọjọ́ ni wọ́n fi bímọ. Àkókò ọ̀dá ọmọ nìyẹn. Àkókò ọ̀dá àlàáfíà. A rí wípé àkókò ọ̀dá àlàáfíà náà Jóòbù là kọjá, tó jẹ́ wípé gbogbo ara ìkìkì èèwo àìsàn. Àwọn kan náà ń la àkókò ọ̀dá àlàáfíà kọjá báyìí, tó jẹ́ wípé àlàáfíà, Ọlọ́run ò ní jẹ́ kí àlàáfíà wa kó di fíafíà, a sì ní di ẹrù àrù káàkiri. Àkókò ọ̀dá jẹ́ àkókò tí ó máa ń gbòjì kan nínú ayé ẹ̀dá. Àkókò tó jẹ́ wípé ìgbà mìíràn wàá wo wájú, wàá wò ẹ̀yìn, ò ní rí ẹnikẹ́ni. Á wá dàbí wípé ó kù ìwọ nìkan. Á dàbí wípé ìwọ nìkan ló máa kù. Ní àkókò ọ̀dá, àwọn ènìyàn á sá sẹ́yìn wọ́n á sá sẹ́yìn fún ẹ. Wọ́n á sá sẹ́yìn fún ẹ. Òwe Yorùbá kan ló sọ wípé ẹsẹ̀ gìrìgìrì nílé à ń jọ̀fẹ́, à ń jọ̀fẹ́ kú tán, oníkálukú gbalé ẹ̀ lọ. À ń jọ̀fẹ́ leléyìí, tó jẹ́ wípé gbogbo èèyàn ló máa ń wá sẹ́yọ́dọ̀ ẹ̀ gìrìgìrì torí nǹkan tí wọ́n ń jẹ lọ́dọ̀ à ń jọ̀fẹ́. Ṣùgbọ́n nígbà tí ọ̀dá dá à ń jọ̀fẹ́, oníkálukú gbalé ẹ̀ lọ, ó gba agbègbè ẹ̀ lọ. Nǹkan tí ọ̀dá lè fà nìyẹn. Ọ̀dá á jẹ́ kí àwọn ènìyàn sá fún ọ. Àwọn ènìyàn á sá lọ, wọ́n á ní lágbájá, èmi ò fẹ́ lọ o, mi ò fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀ nítorí ọ̀dá. Nítorí wọ́n mọ̀ wípé òun la àwọn àkókò tó gbòjì kan kọjá. Òun la àkókò tó gbòjì kan kọjá. Àwọn ènìyàn wọ́n á sá sẹ́yìn, wọ́n á sá fún irú ẹni bẹ́ẹ̀. Àkókò ọ̀dá, ẹbí pàápàá nígbà mìíràn á yẹra. Ẹ rí nǹkan tí ìyàwó Jóòbù sọ fún Jóòbù ni pé ìwọ ìbú Ọlọ́run kó kú dànù jàre, at least tó bá tiẹ̀ kú, òun á tún lọ fẹ́ ọkọ mìíràn. Àkókò ọ̀dá nìyẹn. Tí èèyàn bá ń la àkókò ọ̀dá kọjá, ọmọ gan nígbà mìíràn gan á sọ̀rọ̀ sápálá sí ìyá ẹ̀ pé tàbí sí bàbá ẹ̀ pé ìgbà tẹ́ mọ̀ pé ẹ̀ lówó, ìgbà tẹ́ mọ̀ pé ẹ̀ lè ṣe kinní kan báyìí, kí lẹ bí òun fún, nítorí àwọn òbí ẹ̀ ń la àkókò ọ̀dá kọjá. Àkókò ọ̀dá. Àkókò ọ̀dá, kò sẹ́ni tí ò lè la àkókò ọ̀dá kọjá, kò sí. Ìránṣẹ́ Ọlọ́run ni o, àbí kò sí ẹni náà nínú ayé yìí tí kò la àkókò ọ̀dá kọjá. Gbogbo ènìyàn ló máa ní àkókò ọ̀dá tiẹ̀ tó là kọjá. Mo rántí 20 ọdún sẹ́yìn nígbà tí mo ń la àkókò ọ̀dá kan kọjá. Ṣe ló dàbí wípé ayé fẹ́ parẹ́, pé Olúwa, ṣé èmi náà leléyìí Olúwa? Ṣùgbọ́n Ọlọ́run ràn mí lọ́wọ́, mo jáde nínú àkókò ọ̀dá yẹn. Àkókò ọ̀dá yẹn nísìnyí ó ti wá já sọ́pẹ́, ó ti já sẹ́rí. Nítorí àkókò ọ̀dá tó bá ń là kọjá ńgbà míì, Ọlọ́run fẹ́ kó jẹ́ ẹ̀rí ni o, kó lè fi encourage àwọn tó tún máa pass through irú
challenges yẹn, irú àkókò tó là kọjá yẹn, wàá lè jẹ́ ẹni tó máa fún wọn ní ìgboyà, fún wọn lọ́kàn le. Àkókò ọ̀dá tí mo là kọjá yẹn, mo ní láti mo lọ fún cesarean operation. Nígbà tí mò ń lọ sí operation tó ti gbé aṣọ wọn yẹn tó ti gbé kọ́ mi lọ́rùn, gbogbo àwọn tó ń pàdé mi lójú ọ̀nà náà ń bá mi gbàdúrà pé Olúwa jẹ́ kóbìnrin yìí lọ kó bọ̀, jẹ́ kó lọ kó bọ̀. Mo ní láti máa sọ fún Ọlọ́run, kí ló dé tó wá jẹ́ kí n pass through irú nǹkan báyìí? Ṣùgbọ́n later ni mo realize wípé ó dáa bí mo ṣe pass through ẹ̀, torí àwọn tó ń bọ̀ lẹ́yìn mi, àwọn tó máa nírú ìṣòro tí mo rí ń gbà yẹn, èmi náà lè encourage wọn wípé ó yá o, báyìí ni. Mo sì dúpẹ́ nítorí pé mo pass through nǹkan tí mo là kọjá àkókò ọ̀dá yẹn. Àìmọye àwọn ènìyàn lèmi náà lọ́lọ́run ti lò mí fún láti sọ fún wọn wípé tó bá ń lọ sí tíátà o lọ kú síbẹ̀ o fẹ́ ṣe nǹkan kan bẹ́ẹ̀ kó jáde ni o, mo sì ń retí ẹ̀ ń ta báyìí kó jáde kó padà síta ni o. Wàá máa sọ bó ti ń lọ tíátà yẹn wípé mo fẹ́ wọlé kí n jáde ni, èmi ò ní wọlé kí n má jáde mọ́. Bí mo ti ń wọnú tíátà yìí lọ, mi ì ní kú síbẹ̀, mi ì ní di èrò mọ́ṣúárì, wọn ò ní gbé mi gbìn. Bí mo ti ń wọnú ibẹ̀ yẹn lọ, bẹ́ẹ̀ ni mo máa jáde. Bí mo ṣe gbàdúrà yẹn lọ́dún náà lọ́hùn nìyẹn, Ọlọ́run sì ṣe fún mi. Ìwọ náà tó jẹ́ wípé o ní reason láti lọ fún iṣẹ́ abẹ, Ọlọ́run á jẹ́ kó lọ láyọ̀, wá sì padà láyọ̀, o ò ní kú sínú theatre room lórúkọ Jésù. Àkókò ọ̀dá nìyẹn. Àkókò ọ̀dá Ọlọ́run máa ń fi àyè gbà kó, torí wípé wàá lè jẹ́ àpẹẹrẹ fún àwọn mìíràn tó tún máa la irú ìṣòro yẹn kọjá. Irú ìṣòro tí Jóòbù là kọjá yẹn sìn, táwọn èèyàn bá ti ń face challenges and difficulties, wọ́n á kàn ka ìwé Jóòbù. At least ìyẹn á fún wọn ní ìgboyà, á mú wọn ní ọkàn le. Àkókò ọ̀dá, kò sẹ́ni tí ò ní àkókò ọ̀dá tirẹ̀. Àwọn míì as a student, o lè ní àkókò ọ̀dá tó jẹ́ pé admission ẹ̀ ò ní tètè dé, tí wàá máa wọ admission. Àwọn tó jẹ́ pé wọ́n gan ló ń kọ́ wọn ní school tó ń kọ́ wọn, àwọn yẹn máa gain admission ṣáájú ẹ. Àkókò ọ̀dá ló ń là kọjá, wàá borí ẹ̀, nítorí pé o tún sì máa jẹ́ ìtàn fún àwọn tó ń bọ̀ lẹ́yìn, tí wàá lè encourage wọn pé báyìí ni Ọlọ́run mọ nǹkan tó ń ṣe. Olórin yẹn sọ wípé ọ̀rọ̀ mi pàpàjà sọpẹ́, ayé mi padà tú láyọ̀, ìbànújẹ́ mi ìgbà kan ẹ̀rín ló padà wá já sí. Ọ̀rọ̀ mi pàpàjà sọpẹ́, ayé mi padà tú ládùn, ìbànújẹ́ mi ìgbà kan ẹ̀rín ló padà wá já sí. Tó bá ń là àkókò ọ̀dá kọjá, kò túmọ̀ sí pé ayé parẹ́, ayé ò parẹ́. Àsìkò yẹn ó ń là kọjá ni, wàá borí ẹ̀, ó máa di ìtàn. Ìṣòro yẹn á di ìtàn, àkókò ọ̀dá yẹn máa di ìtàn. Ó ṣẹlẹ̀ sí ènìyàn, ó ṣẹlẹ̀ sí Jésù Kristi gan. Nígbà tí Jésù Kristi rí ohun tó fẹ́ là kọjá, tó ní Olúwa ó dẹ̀ jẹ́ kí aago yìí kúrò lórí mi. Ó gbàdúrà yẹn, ṣùgbọ́n nígbà tó tún gbàdúrà yẹn tó tún reverse ẹ̀ pé ìfẹ́ tirẹ̀ ni kó ṣẹ. Nígbà tó wà lórí igi àgbélébù, tó kó gbogbo ẹ̀ṣẹ̀ ìwọ àti èmi, tó kó kọ́ra, tó ń kó lọ sí ọ̀dọ̀ baba, tó fi ẹ̀jẹ̀ ẹ̀ tó fi rà wá padà, kò rọrùn fóun náà. Àkókò ọ̀dá ló là kọjá ń gbà yẹn. Fún ìdí èyí, kò sẹ́ni tí ò ní àkókò ọ̀dá tirẹ̀ tó lè là kọjá. Paul Apostle pàápàá ó là àkókò ọ̀dá tirẹ̀ kọjá, tó jẹ́ wípé wọ́n lẹ̀ lókùúta oríṣiríṣi náà ṣe fún. Pétérù gan náà ó là àkókò ọ̀dá tirẹ̀ kọjá. Kò sí ẹni tí ò ní là àkókò ọ̀dá tirẹ̀ kọjá. Ṣùgbọ́n tí a bá ń là àkókò ọ̀dá kọjá, ẹ má jà sọ̀rọ̀ òdì sí Ọlọ́run. A rí pé nígbà tí Jóòbù ń là tirẹ̀ kọjá, kò sọ̀rọ̀ òdì sí Ọlọ́run, ó gbàdúrà, kò sì fi Ọlọ́run pé wèrè. Nígbà tí àwa náà bá ń là àkókò ọ̀dá tiwa kọjá, ẹ má jẹ́ ká sọ̀rọ̀ òdì sí Ọlọ́run pé Ọlọ́run kí ló dé tó fi ṣe léyìí. Ọlọ́run mọ̀ jù ẹ lọ, ó mọ̀ ju ẹ̀dá lọ. Tí o bá wá ń là àkókò ọ̀dá kọjá, o gbọ́dọ̀ lè gbàdúrà o, torí pé àkókò ọ̀dá yẹn, tí ò bá gbàdúrà, ó ṣeé ṣe kó pẹ́ nínú ẹ̀. Tó bá dẹ̀ ti ń pẹ́ jù nínú ẹ̀, ó lè mú ẹ̀mí lọ o. Olórin yẹn sọ pé bí ìpọ́njú bá pọ̀ lápọ̀jù, ó lè mú bọ́nege ìṣẹ́so. Tí a bá ń là àkókò ọ̀dá kọjá, o nílò láti gbàdúrà sí Ọlọ́run, nítorí pé àkókò ọ̀dá tó ń là kọjá yẹn, káwọn ènìyàn má tún lọ lò lòdì sí ọ, pàápàá jùlọ àwọn ọ̀tá ẹ, kán má lọ lò lòdì sí ọ. O nílò láti gbàdúrà. Ọlọ́run á sì gbọ́ àdúrà rẹ, nítorí pé Ọlọ́run ti ṣe ìlérí nínú ìwé John 17:17. Ọlọ́run ti ṣe ìlérí
pé tó bá ti gbàdúrà òun máa gbọ́. Nínú ìwé Revelation 9:11 Ọlọ́run jẹ́ olódodo láti dá ọ lóhùn. Nígbà tèmi náà ń là àkókò ọ̀dá ti tèmi náà kọjá, Ọlọ́run ni mo ké pè, Ọlọ́run sì dá mi lóhùn. Ìwé Éfésù 3:20 alágbára lọlọ́run, á mú ọ jáde kúrò nínú àkókò ọ̀dá. Èmi ò mọ àkókò ọ̀dá tí òun là kọjá, ṣùgbọ́n Ọlọ́run aláàánú gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Mark 9:13, Ọlọ́run aláàánú á fi àánú fà ọ́ jáde kúrò nínú àkókò ọ̀dá. Tó bá ń la àkókò ọ̀dá kọjá, kò ń ṣe nǹkan tó rọrùn, ṣùgbọ́n nígbà tí Ọlọ́run bá wà pẹ̀lú rẹ, ṣé o mọ̀ wípé a ti kọ́ nínú Bíbélì náà pé nígbà tí ìwọ bá la iná kọjá, èmi yóò wà pẹ̀lú rẹ. Nígbà tí ìwọ bá la omi kọjá, mi ò ní jẹ́ kó omi kó bò ọ́ mọ́lẹ̀, iná ò ní jó ọ lára. Kò sọ wípé àní la iná kọjá, kò sọ wípé àní la omi kọjá. Iná àti omi yẹn àkókò ọ̀dá ni, a máa là kọjá, ṣùgbọ́n òun ló máa ràn wá lọ́wọ́. Ẹ sì já ká máa pariwo sí, ká máa gbàdúrà sí, ká má lọ sọ pé ṣe bí ó sọ pé normal, o gbọ́dọ̀ gbàdúrà sí Ọlọ́run. Àkókò tí ò bá máa là kọjá, o gbọ́dọ̀ gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí ẹ fún wa lénìí láti gbọ́ ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ náà Olúwa jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere o. Ó yá gbàdúrà yìí, sọ pé bàbá mi, Ọlọ́run nínú àkókò ọ̀dá tí mò ń là kọjá, Olúwa fún mi ní agbára láti jáde gẹ́gẹ́ bí wúrà tí ó la iná kọjá. Ọlọ́run nínú àkókò ọ̀dá tí mò ń là kọjá, Olúwa fún mi lágbára láti jáde ní dídán gẹ́gẹ́ bí wúrà tí ó la iná kọjá. Àkókò ọ̀dá Olúwa má jẹ́ kó borí mi. Àkókò ọ̀dá Olúwa má jẹ́ kó mú mi mọ́lẹ̀. Àkókò ọ̀dá Olúwa má jẹ́ ó borí mi. Jésù Olúwa wa, àmín. Sọ pé bàbá mi, Ọlọ́run alágbára, dìde nínú agbára rẹ, fà mí jáde kúrò nínú àkókò ọ̀dá. Dá gbogbo àwọn ìkólọ mi padà, kí o sì ṣe iṣẹ́ ìyanu ńlá nínú ayé mi. Bẹ́ẹ̀ ló máa rí lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín ní orúkọ Jésù. Olúwabùkọ́lá aya Akoko tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ní lórí ètò Kò Sí Mìmì. Ẹ máa subscribe sórí YouTube channel wa lórúkọ Jésù, ẹ̀ ní owó tì, iná ò ní tan owó yín, ẹ ò máa mú owó nínú owó ni. Tẹ́ bá ní nǹkan àbúrò méjì tẹ́ fẹ́ yànnàná pẹ̀lú mi, ẹ private chat mi lórí 08038464250. Nígbà tí a tún máa pàdé, ó dàbọ̀.